Good day, everyone. Good morning, good afternoon, and good evening. Wherever you are watching this program, my name is Dr. Aviz Abolade, the son of Aramide. Welcome to my channel. If you are watching me for the first time, please don't forget to subscribe to this channel. Help me share this program. Drop your comments and like it. God bless you. In case of does not understand Yoruba language very well, what I would like to share with you people today, how to make your joystick strong and last. If you want to make your joystick strong and last, this is what you need to do. Tá bá fẹ́ kí nǹkan ọmọkùnrin wa, àwa tí a máa ń ṣe ẹ̀kan sùn lọ, tó jẹ́ pé láàrin ìṣẹ́jú mélòó kan, nǹkan ọmọkùnrin ó ti da inú lẹ̀. Bàbá, nǹkan burúkú ni. Nǹkan burúkú ni fún ọkùnrin tí ó ń da láì tí ìṣẹ́jú mélòó kan ó ti da tẹnu ẹlẹ̀. Nǹkan burúkú ni. Mo dúpẹ́ lọ́wọ́ olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ ti subscribe sórí ìkànnì yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Babaláwo la bá jẹ́ ni, pastor ni wá ni, èyíkéyìí tàbáwò jẹ́, ẹ dákun, mo bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, kí ẹ like. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín wà nínú ilé tó yẹ káwọn náà jẹ àǹfààní nǹkan yìí, ṣùgbọ́n tí a bá wá share káwọn náà rí, wọ́n lè láǹfààní àti ṣe àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. Ìwọ tó kórè ò bá le, nǹkan tó máa ṣe leléyìí. Ẹ má wá jẹ́ kí ṣúgà kó pọ̀ jù nínú àwọn nǹkan tá a bá ń jẹ. Too much sugar is not good for man. Too much sugar, it can cause strong pile, or weak erection. Strong pile, weak erection. Sugar can cause it. And if you drink too much beer, it can cause weak erection. Kí la máa lọ ṣe, kí la máa wá fún àwa tí a bá rí rúpè níjà yìí? Ẹ má jẹ́ ká dààmú jìnnà. Àwọn nǹkan tá a máa lọ, àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. Natural thing ni, kò ní chemical nínú. Natural thing ni, kò ní chemical nínú. Àwọn nǹkan tí a máa lọ wá, òun náà ni mo fẹ́ ṣe àlàyé ẹ̀ fún wa yìí. This is what you need to do. Go and look for coconut water, and bitter kola. Coconut water, either 2 or 3 coconuts, either 2 or 3. Go and look for coconut water and fresh bitter kola, and alligator pepper and glove, with onion, red onion. Put all these ingredients inside one mortar. We call it odo. Gbogbo àwọn èròjà yìí, orógbó tútù, atare, kànáfùrù, orógbó tútù, atare, kànáfùrù pẹ̀lú àlùbọ́sà oníṣu àtomi àgbọn. Ẹ rí kànáfùrù àti, ẹ jẹ́ ká gún orógbó àti atare, ẹ jẹ́ ká gún papọ̀ dáadáa. Pound this fresh bitter kola
and alligator pepper, pound it together. Alligator pepper with fresh bitter kola, pound it together. After that, go and look for one container. Put it inside one container. Alligator pepper, fresh alligator pepper and fresh bitter kola. After you pound it finish, put it inside one container. Add glove with onion. Àlùbọ́sà yìí ẹ jẹ́ ká gé kéékèèké. Onion, cut it into smaller pieces. Put it inside with glove. After that, look for coconut water, either 3 or 2 coconut water. Add the water on it. Coconut water, put it on it. After 3 days, drink it 3 times in a day. If you don't have chance to drink it in afternoon, if you don't have chance to drink it in the afternoon, you can drink it morning and night. You can drink it morning and night. Fún tá bá ti wá ṣe báyẹn tán, ẹ jẹ́ ká gún orógbó tútù yìí àti atare, ẹ jẹ́ ká gún papọ̀ dáadáa. Ẹ jẹ́ ká wá kó sínú ike ọlọ́mọrí kan. Láti kó sínú ike ọlọ́mọrí, ẹ jẹ́ ká fi kànáfùrù ká fi sí i. Ṣé ẹ ti fi sí i? Ẹ jẹ́ ká wá gé àlùbọ́sà oníṣu tó jẹ́ àlùbọ́sà pupa. Ẹ jẹ́ ká gé kéékèèké ká kó sínú ike yìí. Bóyá ẹ jẹ́ ká bu omi àgbọn, bóyá 2 àbí 3 la bá rí, àbí jù bẹ́ẹ̀ lọ. Bá bá ti fẹ́ kó pọ̀ sí ni, ẹ dá sí i. Tó bá ti wá di ọjọ́ kẹta, ẹ ká máa mú ní àárọ̀, ọ̀sán àti alẹ́. Ìgbà 3 ni ká máa lò. Ṣùgbọ́n tá bá wá ráyè lò ní ìgbà 3, ẹ jẹ́ ká lò ní ìgbà 2. Eléyìí ṣiṣẹ́ fún nǹkan ọmọkùnrin tí ò le bó ṣe yẹ kó le. Àbámọkùnrin tó tètè ń dà bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ má jẹ́ ká fi ṣeré o. Please and please don't forget to subscribe to this channel. Help me share this program. Drop your comment and like it. God bless you. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín bá mi subscribe. Bá mi pín program yìí káàkiri kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, èyíkéyìí tá bá wò jẹ́ àfáà. Ẹ dákun bá mi gbìyànjú, bá mi subscribe, bá mi share àwọn program yìí. Ọlọ́run á ran ẹ̀yin náà lọ́wọ́. Ẹ ránṣẹ́ yìí lọ́wọ́. Ẹ bá subscribe, inú tèmi gan dùn àti máa wá sórí atẹ́gùn ní gbogbo ìgbà. Ẹ bá ti wá subscribe, ẹ dákun ẹ má gbàgbé láti tan. Please don't forget to on your notification bell. Ẹ bá wa tan kí notification bell yín kó lè notify yín nígbà tí a bá ti wà lórí atẹ́gùn báyìí. Ọlọ́run ní dà wá láàmú. Dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń fún mi ní ẹ̀bùn lọ́jọ́ kan òjọ̀ kan. Dúpẹ́ lọ́wọ́ yín. Àbùsítò lókun, àbùsítò lọ́sà, ẹ̀wà ní àkàtà kẹ́ torí kan. Orúkọ mi yí padà, orúkọ mi mọ yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Abiz Abolade. Ojú tí ẹ fi mú mi ojú náà ní fọ́, tí ẹ fi ń gbọ́ mi sí náà ní di. Gbogbo ayé ò nílò fún wájọ́. Tó bá dìgbà ní ìbátan mi tó yàtọ̀ sí ilé ìwá, ire o. Ó dìgbà kan náà.